ìfìyàlẹ̀ ẹ sáré bá wa kí. Orúkọ tèmi ni ìyáàfin Adétọ́lá Ògúnfẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdíje ti àwọn ìdán 2021. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Ẹ bá mi kí kábíyèsí. Bàbá Ọọ̀ni à ń kí yín o. Kábíyèsí o. Kábíyèsí. A lè tún kí màmá wa ọmọọba Adéròǹkẹ́ Adémolúyì. Inú mi dùn láti jẹ́ màmá àwọn omidan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní gbogbo ìgbà tí àwọn omidan yìí tí mi ń tọ́jú wọn, kò sí èyí kankan tó kú mọ́ mi lójú, kò dẹ̀ sí èyí tí ó ṣe àárẹ̀. A dẹ̀ dúpẹ́ pé Olúwa ó sì wá di wákàtí ọ̀wọ̀ yìí. Lóòótọ́ ọkàn bí wúwo láti rí pé gbogbo wọn láti lọ ìdìkan náà ni wọ́n máa crown as a queen, bẹ́ẹ̀ sì díje náà ni ẹnìkan náà ló máa jẹ́. So ẹ jẹ́ ká máa wo bí ètò yìí ṣe ń lọ. Ó lè bá a fún ọ láti ọ Mrs. Ògúndípẹ̀lẹ́. Àwọn ni wọ́n tọ́jú àwọn ọmọ yìí nígbà tí wọ́n wà nínú ilé. Ladies and gentlemen. Every other way from Akure.